ẹ̀yà kí yeye yeye ọlọ́bẹ̀ kọ́ máa dùn ẹ̀yà kí yeye yeye ọlọ́lọ́hùn ẹ̀yà kí yeye yeye ọmọ ọlọ́jọ́ òbí ẹ̀yà kí yeye ìjọ kẹrin nínú oṣù kẹwàá ẹ̀yà kí yeye yeye mi ọmọ Táyọ̀ ẹ̀yà kí yeye aya Ọ̀ṣun ra yìí o ẹ̀yà kí yeye yeye ọlọ́bẹ̀ kọ́ máa dùn ẹ̀yà kí yeye aṣọdúnmọ́dún ṣẹ̀wọ̀ aṣọdúnmọ́dún ẹ̀yà kí yeye wàá pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́ o ẹ̀yà kí yeye yèmí ọlọ́bẹ̀ kọ́ máa dùn ẹ̀yà kí yeye yeye ọ̀sìn Ọ̀ṣun ra yìí ẹ̀yà kí yeye ọ̀sìn Ọ̀ṣun ra yìí o ẹ̀yà kí yeye aláṣẹ ọ̀sìn imagery studio ẹ̀yà kí yeye kẹ́lá Amẹ́ríkà o ẹ̀yà kí yeye yèmí ọlọ́bẹ̀ kọ́ máa dùn ẹ̀yà kí yeye ó dúlé mọ́ lórí ọkọ̀ mẹ́ ẹ̀yà kí yeye kẹtì ẹgbẹ́ ọlá ní ìbàdíkì o ẹ̀yà kí yeye Ìbàdàn fèsì ọ̀gọ̀rí ti gbé jayé ẹ̀yà kí yeye ó dúlé máa wá o ẹ̀yà kí yeye ó tún ẹ dúró. ọmọ wa mẹ́kànlá ọ̀fin ọba ọmọ Ọ̀ṣun ọmọ àgbàrá ó mú gègé jàmbá rẹ̀ ra ọmọ mọ́gbọ́nù jàmbá ṣeun ọmọ olójú àrẹ̀bá ní jàkẹ́kọ́ ni lọ́mìnú yèyé òré yèyé mi dáadáa dúdú kèrè bọ̀rún mi là òkè jẹ́sùn bá bọ̀rún mi là sábẹ́ àjọ bí yèyé rẹ̀ sọ̀rọ̀ èyí Abíọ́dún Ọ̀ṣunra yìí èyí ọ̀sìn Ọ̀ṣunra yìí ọ̀nì òyìn ọ̀nì ayẹyẹ ìmùlẹ̀ ọ̀lànìyí báńdì náà ti ṣe ó dúlé o àwùlé yeye o wọ́ṣọdún ìwà àṣòmọ́dún àkànnàmọ́gbé pọ́dún jẹ́ láì ṣòro wílé alúrò àlọ́ ọdún èyí ò wà lé ó sì ń alọ́ ọdún èyí ò wà lé láìsí o alọ́ ọ̀rà rẹ̀ á lè kókó alọ́ wà aṣọdún nínú àìsàn láyé alọ́ wà jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ alọ́ wà fèyìn ti jẹun ọmọ alọ́ wà jẹ́ nínú àìsàn o alọ́ wà rúkú ọmọ wà rúkú ọ̀yà o alọ́ wà rúkú ọkọ ọmọ láyé o alọ́ ọdún èyí ò wà lé ó sì o alọ́.